ilẹ̀ Yorùbá mo kí bàbá mi kábíyèsí abiyamọ tòótọ́ ní ẹjọ́ bí gbogbo nǹkan tí wọ́n ti sọ látàárọ̀ ẹ bá wa dáríjì bàbá wa Sunday Igboho kí ẹ lè bá wọn tún security especially ní ilẹ̀ Kwara wọ́n pa wọ́n gidi gan lọ́wọ́lọ́wọ́ báyìí lójoojúmọ́ ni wọ́n pa wọ́n tí bàbá Sunday Igboho bá wà ní ìlú ọ̀wọ́n bá mẹ́rin tí wọ́n pa lẹ́kìtì wọn ò ní pa wọ́n wọn ò ní lọ bẹ́ẹ̀ o ìjàyà Fúlàní ní Sunday Igboho ẹ bá wa tú wọn sílẹ̀ tí wọ́n bá mọ̀ wọ́n wà lórílẹ̀‐èdè yìí kò sí ọmọ Fúlàní wọn sáré tètè ẹjọ́ bàbá mi torí tó lọ́wọ́ ọba ẹ bá wa ṣe bẹ́ẹ̀ lílọ ní kíákíá ẹ ṣe àdúpẹ́ orúkọ gbogbo abiyamọ àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe olùlọ́sàn. ẹ ṣe ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run kẹ́ Sunday Igboho púpọ̀ Igboho ṣá Ọlọ́run kẹ́ òmùọ̀rọ̀ gbé kalẹ̀ ó ní ọpọlọ kábíyèsí o olóyìnbó ló gbé pé ká máa lọ iléèwé ká máa lọ kàwé yunifásitì èyí tó ka ju ìwé yunifásitì lọ. Ọlọ́run kẹ́ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó mọ bí wọ́n ṣe ń bá àwọn àgbà lò ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ibi tó ń lọ jìnnà gbogbo tẹ́ fẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sẹ́ni tó fẹ́ tó rí tó mi òye ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n tí o bá ní àwọn tí o fẹ́ràn ẹ̀ tó o bá súnmọ́ wọn tó o fà wọ́n mọ́ra ibẹ̀ yẹn ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o gba ogun yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pẹ̀rọ sí ó lé jù báyìí lọ àwọn míì tó ń jàdàgbàdì lọ́wọ́ mi fi yọwọ́ inú fún ẹ̀dọ̀ fún náà wà. Àwọn ni wọ́n fi wọ́n tẹ̀ torí kọ́ Sunday Igboho wọ́n mú àkáǹtì ṣe bá tó bá gbé wọ́n tẹ̀ ní òní wà wájú bàbá wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà ká fi gbogbo ẹ̀ka òtítì wé wọ́n tẹ̀dí wé ni a dẹ̀ máa yọ kúrò bẹ́ẹ̀ ó ti ṣe é ṣe. wọ́n tẹ̀dí ni wọ́n tẹ̀dí lọ àwọn kan wọ́n tẹ̀dí wọ́n wà ní ẹ̀wọ̀n báyìí ṣùgbọ́n ò sí ní ọ̀rọ̀ ó ṣe wà pẹ̀lú àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ tó dúró tiẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o wọn kì í sábà rántí yín Sunday Igboho nìkan ní sá Igboho òòjà 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 àwọn ẹgbẹ́ ẹ̀yìn gángan ló jà gbogbo yín kọ́ ìdí ọmọlé gbogbo yín kọ́ ẹ̀yìn gángan ló jà. Ọlọ́run Olódùmarè ò ní yà yín bí ọmọ ọ̀sà. Tá a bá ní ìdàkejì ẹ̀ tẹ́lẹ̀ àyèdèdè tí gbogbo yín lẹ́kúrò lẹ́yìn Ìgbòho kò sí tó ń bí òòṣà mọ́. Ẹ̀yin ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé o. Torí tó nígbà bá ṣe gbé igbá ẹ̀ la máa bá gbé. Lótìtọ́ àti lódodo wọ́n bínú fẹ̀ wọ́n bínú mọ̀lẹ́kẹ́ Sunday ṣe báyìí mo ní kò yí ọ̀pọ̀lọpọ̀ yín mi ìgbà kan tó ló ń bọ̀ ó lé gọ́ngà yẹn ẹ fi Sunday lẹ̀ bóyá Ọọ̀ni bọ́tà ló pè mí ní o ẹ kì í ẹ mú ẹranko bí rẹ̀ ó kọ̀ ṣùgbọ́n ọmọ mi náà ni ọmọ ìtẹ́ ẹ̀ ni bó ṣe jó lára sí mi ó yé mi ẹ fìjà lẹ̀ ìjà ò dá kọ́kọ́ fún alẹ́ Káàárọ̀ Oòjíire torí ẹ̀ ni mo ṣe máa ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọbẹ̀ kì í mi nítorí láti ní ìfọwọ́sowọ́pọ̀
ìrẹ́pọ̀ àti ká wà lójú kan òun la máa fi gbà ń ta máa gbà. kábíyèsí. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ là ń ṣe lẹ́yìn wá bá mi ní ìdàkọ́kọ́ mo dárúkọ lọ́ọ̀yà ìfẹ́ gbogbo màá wá mo bá oníṣẹ́ ó ṣe ní gbogbo ẹ̀ lọ́lọ́ máa bá wa yanjú pátápátá ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ mo sọ tèmi yé mi tó bá ogun yẹn lọ o nǹkan rò ó jù báyìí lọ àwọn tó ti lérí léka àwọn nínú ìwé wọ́n tẹ̀lé ni wọ́n inú ẹ̀wọ̀n wọ́n tẹ̀lé ni wọ́n ti ẹ̀ lé rìn wọn ò lè yan káàkiri tó ń ṣe àgbàdarí àjàgbádì tó ń ṣe àjàgbára ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ fún ńlá inú kan mi ò bínú sí ẹ̀. kábíyèsí. ṣé òrìṣà tó bí ọmọ tó gbọ́ òun náà ló bí ọmọ tó gọ̀. kábíyèsí o. òrìṣà bí gbogbo ẹ̀jọ́ ni torí gbogbo wọn ló lọ́jọ́ rẹ wọn wọ́n ní ìwúlò wọn akíkanjú ni ẹ̀. iyì ẹ̀yẹ wa ní ẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ó dẹ̀ nílẹ̀ dànù. ó ti pẹ́ tó ti fẹ́ wá kó o ní wọ́n fẹ́ o. ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti pè mí ọmọ náà gbogbo wọn àwọn kan ní kò gbọ́dọ̀ wọ́fẹ̀ wọ́n wà ń bí o àwọn máa ṣe léṣe ni àwọn máa gbẹ lórí àwọn máa gbé lápá àwọn máa gbé lẹ́tà àwọn máa rí lórí àwọn máa rí lọ́rùn. àwọn kan tún pè mí mo ní ẹ fi Sunday lẹ̀ ẹ fi Sunday lẹ̀ Sunday èrèdùn mi ló dàgbà sí Sunday ọmọ ọ̀fẹ́ ní Sunday òòṣà. gbogbo wọn ló pè mí bó ṣe ní pé ó máa rìn ní o gbogbo ẹ̀rí mo mọ̀ ní Òtúfẹ̀ gbogbo wa la máa tú jáde Ìfẹ̀mọ́dẹ́kẹ́ wá ẹ máa rìn dáàfin bó ṣe máa yẹ̀yìn ju báyìí náà lọ gbogbo ẹ̀rí mo mọ̀ ní tó ṣẹlẹ̀ sí nínú ìjòwó lọ gbogbo àwọn bàbá ẹ̀ wà bí àwọn ká wá ṣèpàdé wọ́n ti lọ jókòó sí mo ní rárá o Sunday Igboho ń bọ̀ mo ní ẹ máa bọ̀ ẹgbẹ́ ká jọ pọ̀lé tí gbogbo wọn jókòó yìí mo ní ó ń bọ̀ bí ẹgbẹ́ àjọ pọ̀lé ó lè ló dà bẹ́ẹ̀ ọmọ wa náà ni torí ẹ̀ mi ṣe ní kọ́kọ́ bá mi súnmọ́ fún ẹ nítorí ṣe kò ń ṣe ìjà tara ẹ̀ ló ń jà mo sọ̀rọ̀ lọ́wọ́ ní Ìjẹ̀rò lóyàdé wí gbogbo wọn àti ẹ̀gbọ́n tí mo sọ mọ́ wọ́n ní Sunday ní òun ní ọmọ ní ìrìṣà náà ní òun náà ló lè mú ohun dání fọ́ọ̀ ní ìrìṣà gbogbo ẹ̀dẹ̀ tí wálẹ̀ wí mo lè bẹ̀rẹ̀ sí sọ̀tọ̀ tí mo sọ̀rọ̀ mo tún ṣàdúrà fún gbogbo ibi tó bá dé láyé wọn máa gba yìí ni o. àwọn ọmọlẹ̀ kan wọ́n wá s'Òtúfẹ̀ ìmọ̀lẹ̀ ọjọ́ ìmọ̀lẹ̀ ọ̀run àti ìmọ̀lẹ̀ òṣùpá. wọ́n gbára jọ wọ́n ní báwo la ṣe máa jọ ṣe pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ti wá yìí ọjọ́ ní ògùn tòun kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ di lọ́wọ́. ó ní asábásá ọ̀rẹ́. Bí ẹ bá ń gbọ́ pékélé pékélé. 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 Ẹ má yà sọ́tún ẹ má yà sósì. 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 Sanfatis ní ẹ jẹ́ ká lọ. 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 Ó yá o, ó yá o.
ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Óyá o, óyá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Óyá o, óyá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Óyá o, óyá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Nissan Fortis FM ọmọ aládé ni wá gbogbo ìran káràkátà tó ń ṣòwò gbogbo fílílẹ̀ yìí tà ní tàbílẹ̀ oúnjẹ aṣọ tàbí ìwé ewébẹ̀ ẹran kódà bó jẹ́ pọ̀nmọ́ ẹ kàn sí wa Nissan Fortis FM lónìí lágbóhùn tẹ́ǹtà fàyè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i ẹ pè tàbí kẹ́ WhatsApp +447-946-212-160 Nissan Fortis FM òkè láyé tí wá.